A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ilé ìfowópamọ́ àgbáyé World Bank ti gbáradì láti pinnu lórí àkànṣe ètò ẹ̀yáwó mẹ́ta fún Nàìjíríà fún ọdún 2025 tí àpapọ̀ rẹ̀ jẹ́ $1.65 billion gẹ́gẹ́ bí ìgbésẹ̀ láti yanjú ìṣòro ìdàgbàsókè tí orílẹ̀-èdè ń kojú. Ètò ẹ̀yáwó tí ó ti wà ní ojúṣe ni yóò gbájúmọ́ àwọn ogunléndé ètò ẹ̀kọ́ àti ìgbáyégbádùn, gẹ́gẹ́ bí ìròyìn tí ó jẹ jáde lórí ẹ̀rọ alátagbà World Bank tí wọ́n fi ṣàlàyé wípé owó yíyá yìí wà fún àtìlẹ́yìn ìdápadà ọrọ̀ ajé orílẹ̀-èdè, pàápàá jùlọ ní ẹ̀ka àwọn aláìlágbára tí wọ́n nílò ìrànlọ́wọ́ ní kíákíá. Iṣẹ́ àkànṣe àkọ́kọ́ tó ní í ṣe pẹ̀lú àwọn ogunléndé internally displaced and host communities ni wọ́n ya $300 million sọ́tọ̀ fún, tí wọ́n ti fi ọjọ́ sí ìbuwọ́lù rẹ̀ láti wáyé ní ọjọ́ 8 oṣù kẹrin ọdún 2025 lórí iṣẹ́ àkànṣe kejì tí wọ́n pè ní ìrètí fún ètò ẹ̀kọ́ tó yè kooro fún gbogbo ènìyàn, ni wọ́n retí kí ó gba $553.8 million títí 20 oṣù kẹta ọdún 2025. Iṣẹ́ àkànṣe kẹta, Accelerating Nutrition Results in Nigeria, ni ó nílò owó tí ó pọ̀ jù pẹ̀lú èròǹgbà $800 million. Ìròyìn jábọ̀ wípé ìjọba àpapọ̀ lábẹ́ ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu ti yá owó tí iye rẹ̀ tó $6.95 billion láti ọwọ́ World Bank láàárín oṣù méjìdínlógún. Owó yìí lékún sí i lẹ́yìn ìbuwọ́lù $500 mílíọ̀nù $500 million fún iṣẹ́ àkànṣe lórílẹ̀-èdè. Ọ̀sẹ̀ tí ó kọjá ní àwọn alámòjútó ilé-iṣẹ́ fún World Bank Group buwọ́lù $500 million láti fi ṣe àtìlẹ́yìn fún iṣẹ́ ọ̀gbìn ní ìgbèríko. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọmọ ẹgbẹ́ agùnbánirọ̀ NYSC tí wọ́n fi ránṣẹ́ sí ìpínlẹ̀ Kebbi, Tayachibayasha Ebalo, ni a gbọ́ wípé ó ṣubú lulẹ̀ gbabẹ̀ di èrò alákeji nínú ọgbà ìdánilẹ́kọ̀ọ́ orientation camp. Ìròyìn jábọ̀ wípé lójijì ni agùnbánirọ̀ yìí ṣubú lulẹ̀, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n gbé dìgbàdìgbà re ilé ìwòsàn inú ọgbà fún ìtọ́jú. Lẹ́yìn èyí ni wọ́n gbé lọ Federal Medical Center, Birnin Kebbi fún ìtọ́jú tó péye sí i, ṣùgbọ́n pẹ̀lú gbogbo akitiyan àwọn dókítà láti dá ẹ̀mí rẹ̀ padà, ó padà jẹ́ Ọlọ́run nípè. Kọmíṣánná fún ọ̀dọ́ àti eré ìdárayá fún ìpínlẹ̀, Alhaji Muhammad Fingila, fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún àwọn akọ̀ròyìn ní Birnin Kebbi. Ó fi kún un wípé wọ́n ti gbé òkú rẹ̀ ránṣẹ́ sí ìlú rẹ̀ ní ìpínlẹ̀ Adamawa, bí ó ti fi ìbánikẹ́dùn ránṣẹ́ sí ẹbí rẹ̀ gẹ́gẹ́ bí aṣojú ìjọba ìpínlẹ̀ Kebbi. Gbogbo akitiyan láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn alákòóso NYSC ìpínlẹ̀ Kebbi ló já sí pàbó títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lánàá ni Ààrẹ Bọ́lá Tinubu gba àlejò ààrẹ aṣẹ̀ṣẹ̀yàn orílẹ̀-èdè Ghana John Dramani Mahama, tí ó ṣe àbẹ̀wò sí i ní ilé agbára ìlú Àbújá. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Dàda Olúṣẹ́gun ni ó ṣe àfihàn yìí lónìí, ọjọ́ 17 oṣù kejìlá. Ọjọ́ Ajé tí ó kọjá ní alága àjọ elétò ìdìbò ní ilẹ̀ Ghana ECG Jane Mensah kéde John Dramani Mahama láti ẹgbẹ́ òṣèlú National Democratic Congress NDC gẹ́gẹ́ bí ẹni jáwé olúborí níbi ìdìbò ààrẹ ọdún 2024. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọ̀gá ọlọ́pàá yányán IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun ti fi ìwé ìkìlọ̀ ránṣẹ́ láti fi gbégi dí ìwà ká máa fi ọwọ́ ṣìkún òfin múni láìlẹ́tọ̀ọ́, ìtàbùkù sí àwọn ọ̀dọ́ àti yíyẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wò tí àwọn ọlọ́pàá ń ṣe káàkiri orílẹ̀-èdè. Àṣẹ yìí wáyé lẹ́yìn awuyewuye lórí ìhùwàsí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá, pàápàá jùlọ lẹ́yìn ọ̀rọ̀ tí adarí ẹgbẹ́ alátakò ilẹ̀ United Kingdom Kẹ́mi Badenoch sọ lórí ìhùwàsí àwọn ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà. Ìwádìí sọ ọ́ di mímọ̀ wípé gbogbo ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ní IGP fi àṣẹ yìí ránṣẹ́ sí, bí ó ti tẹnu mọ́ ìgbésẹ̀ láti dẹ́kun ìwà ìtẹ̀tọ́mọnìyàn mọ́lẹ̀ kí aráàlú lè ní ìgbẹ́kẹ̀lé nínú iṣẹ́ ọlọ́pàá. Àfihàn ìkìlọ̀ tí ó gba orí ẹ̀rọ ayélujára ni ó ṣe ìrántí ìfẹ̀hónúhàn EndSARS ọdún 2020
tí wọ́n ní ó jẹyọ látara àtúbọ̀tán ìwàkiwà àwọn òṣìṣẹ́ ọlọ́pàá. Ìfẹ̀hónúhàn tí ó wáyé látàrí ìbínú aráàlú tí ó yọrí sí ìṣòfò ẹ̀mí àti dúkìá, pàápàá jùlọ tí kò jẹ́ kí aráàlú ní ìgbẹ́kẹ̀lé nínú iṣẹ́ ọlọ́pàá mọ́. Nínú àṣẹ IGP yìí ni wọ́n ti tẹnumọ́ wípé ikọ̀ ọlọ́pàá tí ó bá tàpá sí àṣẹ yìí, kọmíṣánná àti supervisor ni yóò káwọ́ pọ̀nyìn rojọ́, nítorí wọ́n ti ṣe àgbékalẹ̀ ẹ̀ka alámòójútó monitoring unit láti rí i dájú wípé wọ́n tẹ̀lé àṣẹ yìí. Ìgbésẹ̀ yìí ń wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí Kẹ́mi Badenoch fi ẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà lójútáyé wípé ìwà ìbàjẹ́ wọ̀ wọ́n lẹ́wù, wọn a máa fi ìbọn ọwọ́ wọn ja aráàlú lólè. Badenoch ṣe ẹ̀sùn wípé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá jí ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin ní bàtà àti aago ọwọ́. Èyí ló dá ìjíròrò sílẹ̀ lórí ìṣesí àwọn ọlọ́pàá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.